Ìjọba Adele ń bọ̀. Ìjọba Adele ń bọ̀. Ọmọ Yorùbá ẹ kú ojú lọ́nà. Ìjọba Adele ń bọ̀. Ọ̀pọ̀ ilé-iṣẹ́, ilé-ìwòsàn ọ̀fẹ́. Ìjọba Adele ń bọ̀. Ọmọ Yorùbá ẹ múra sílẹ̀. Ìjọba Adele ń bọ̀. Ilé-ẹ̀kọ́ ọ̀fẹ́, iná mọ̀nàmọ́ná ńkọ́. Ìjọba Adele ń bọ̀. Oúnjẹ lọ́pọ̀ yanturu. Ìjọba Adele ń bọ̀. Olórí ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun. Ìjọba Adele ń bọ̀. Ìtọ́jú tó péye fáwọn arúgbó wa. Ìjọba Adele ń bọ̀. Wọ́n dé tán o. Ìjọba Adele ń bọ̀. Wọ́n dé tán o. Ìjọba Adele ń bọ̀. Bẹ́ẹ̀ ni o, gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, a kú ojúlọ́nà ìjọba Adele ilẹ̀ Yorùbá náà ni. Ẹ kúkú mọ̀ pé lẹ́yìn ìjọba Adele náà ni. Kò dẹ̀ jẹ́ tuntun pé orílẹ̀-èdè Yorùbá ti gba òmìnira láti November 2022. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká kóra wa lógúnlógún, ká kóra wa lọ́gbọ̀nlọ́gbọ̀n ní gbogbo ìgbèríko tá a bá wà àti gbogbo ìpínlẹ̀ tá a bá wà láti gbé ìjọba Adele wọlé pẹ̀lú àtìlẹ́yìn màmá wa Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí aya Abíọ́lá, abiyamọ tòótọ́, abiyamọ agbọ̀jọ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ọmọ Yorùbá, ẹnikẹ́ni ò gbúdọ̀ lẹ̀kì mọ́lé lọ́jọ́ yẹn o. Ẹ má jẹ́ ká fi ojú olóore wa gúngi o. Ẹ má jẹ́ ká jẹ ojú ilẹ̀ Yorùbá o. Ó ní kan là ń jẹ́ ó ṣe o. Wọn ò nífẹ̀ẹ́ lomi ìṣèmí àti yín o. Ẹ jẹ́ ká dìde ní kíákíá. Ẹ jẹ́ ká dìde ní kọ́mọ́kóbó. Ẹ jẹ́ ká dìde ní wàrà ṣẹṣà. Ajúwa ṣe o. Ajúwa ṣe o. Ajúwa ṣe o. Ìjọba Adele ń bọ̀ wọlé o. Ìjọba Adele ń bọ̀. Ojú lọ́nà o. Ìjọba Adele ń bọ̀. Wọ́n dé tán o. Ìjọba Adele ń bọ̀.